Listen to your zodiac signs daily predictions for today, Tuesday, March 18, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, March 18 ọdún 2025 tí a wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò àwọn iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní lórí máa dùn, ayọ̀ yín máa kún. Ẹ̀yin tẹ́ jẹ́ single tẹ́ ń lò àwọ̀ yóò ṣeéṣe kẹṣẹ́ lọ́bà pàdé olólùfẹ́ kan lọ́jọ́ tòní, tó sì ṣeéṣe kí ìbáṣepọ̀ yín dọjọ́ alẹ́. Ilẹ̀ tó ṣú ẹ máa láyé àtàǹfààní láti lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí láti fi relax. Tọ́pọ̀ ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ ibà ti ń go through àwọn àìsàn kankan látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ recover pátápátá lọ́jọ́ tòní. Lénìí ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ látara ìrànwọ́ tí ẹ bá ṣe fáwọn aláìní lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe fáwọn ẹni tí wọn ò ní lọ́jọ́ tòní. Àwọn tẹ́ bá nípá láti ṣe fún àwọn lẹ́nìkejì yín, kẹ́ ṣe fún wọn lénìí. Kẹ́ wá báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun, kẹ́ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Crimson red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ èròpé alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní, ẹ lè fẹ́ máa wo ìgbésí ayé yín fínífíní nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìgbésí ayé yín títí di àkókò yìí. Pàápàá bí Ọlọ́run ọba Olódùmarè ṣe ṣẹ̀dá yín títí láti kékeré tó sì sọ yín tó pa yín mọ́ títí dọjọ́ tòní. Léni ẹ máa wà very creative, ẹ sì máa ní ìmísí tó pọ̀, èyí tí máa ràn yín lọ́wọ́ láti rí dájú pé ṣe nǹkan létòlétò àti láti yanjú nǹkan ní ìrọ̀rùn. Inspiration máa pọ̀ fún yín lọ́jọ́ tòní, kẹ́ lò lórí ohunkóhun tí ẹ bá ń ṣe láti ṣàṣeyọrí lénìí. Ẹ má ní pé ẹ ń ṣe agbègbè ipá àti agbára láti please àwọn èèyàn tó rọ̀gbà yín ká lénìí. Ó dára kí ẹ fowó pamọ́ tó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Lénìí iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kẹ́ láǹfààní láti tètè parí iṣẹ́ lénìí, tí ẹ sì máa tún fẹ́ tètè kúrò níbi iṣẹ́. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kó ohunkóhun lénìí pẹ̀lú. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní máa jọjọ́ dùnú á sì jọjọ́ ayọ̀ fún yín. Ó dára kẹ́ lu àkókò àti ìgbà láwùjọ àwọn ọmọdé tàbáwọn ọmọdé tó bá wà láyìíká yín lọ́jọ́ tòní. Ìyẹn máa bí kí inú yín dùn káyọ̀ yín kún púpọ̀. Lọ́jọ́ tòní ìrọ̀rùn lẹ máa fi yanjú iṣẹ́ ní àyè ilé àti láyé iṣẹ́ lọ́jọ́ tòní, látàrí pé ọjọ́ tòní jọjọ́ oríire pàtàkì fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeéṣe kí áwọ̀ tó wà láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí àbálásùmọ̀ yín kan kó yanjú pátápátá lọ́jọ́ tòní. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá dẹ̀gbé lénìí àbí investment tẹ́ bá ṣe lénìí, ó máa já sáyọ̀ ajá sí ríábíire fún yín. Fókọ̀sì yín máa wà lórí àwọn ọmọdé àti lórí mọ̀lẹ́bí yín púpọ̀ lénìí. Tẹ́ni sì máa jọ́jọ́ àṣeyọrí fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ wà positive minded, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣe gbogbo nǹkan tí á mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 lénìí á máa ṣe yín bí ìgbà pé kí ẹ relax. Ó dára kẹ́ lu àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kẹ́ tún relax pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Lénìí tẹ́ bá wà nínú situation kan àbí tí nǹkan kan ṣẹlẹ̀ sí yín tó ṣe pé kò fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn, ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ, ẹ má jẹ́ kó gbàgbára lọ́wọ́ yín.
ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì gbé gbogbo ròyìnròyìn tí ó tọ́ kúrò lọ́kàn pátápátá. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá rí dájú pé ẹ ṣàwọn kan tí á mú kára yín yá gágá, bóyá ẹ ṣe exercise ni, bóyá ẹ ń gbórin ni, ìyẹn á ràn yín lọ́wọ́. Ó ṣeé ṣe kí ire owó kó dúró digbí fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára pẹ̀lú àwọn bí ẹ ṣe ń ná owó sí kí ẹ má náà àpà. Bákan náà níbi iṣẹ́ ẹ máa ní ability láti ṣiṣẹ́ láti lè impress àwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní tí ẹ sì máa bí ire fún yín. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń bọ́ lólùfẹ́ yín sọ̀rọ̀ lọ́wọ́, ó ṣeé ṣe káwọn ọ̀rọ̀ kan tó ti die down pátápátá kó tún rúgbó kó tún jẹyọ díẹ̀ tí yẹn sì lè fẹ́ fa misunderstanding mìíràn fún yín. Ẹ rẹra yín lẹ̀kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹ́sì pọ́n tó lè tàgbàlé lónìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22 léèní ó ṣeé ṣe kára dédé fẹ́ máa kan yín tàbí ká ìbálẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín látàrí pa àwọn tẹ́ mọ̀ dáadáa tẹ́ finú tán tẹ́ trust. Ó ṣeé ṣe kí wọ́n disappoint yín lọ́jọ́ tòní látàrí pé wọ́n lè ṣèlérí tí wọ́n lè múṣẹ fún yín. Léèní kí ẹ má fi jẹ́ kí yín affect yín rárá. Àkọ́kọ́ ẹ ní láti mọ́kàn balẹ̀ kẹ́ calm down dáadáa kí ẹ sì má ní expect púpọ̀ jù látọ̀dọ̀ àwọn èèyàn. Ẹ relax kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì ni ire owó yín ó ṣeéṣe kó tún lékè kà bọ́jọ́ tẹ̀lé ṣe ń gorí ọjọ́. Aáwọ̀ tó bá wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín láti jọ́ mẹ́ta kẹ́ rí dájú pé ẹ let go pátápátá. Láàyè iṣẹ́ sì rèé, ẹ má push ẹnikẹ́ni láti tẹ̀lé àmọ̀ràn yín. Ẹ jọ fi understanding gbọ́ra yín yé níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Pàápàá ṣáájú kẹ́ tó gbégbèsẹ̀ kan, ìyẹn máa jẹ́ kí rọrùn gbalẹ̀ ní àyíká iṣẹ́ yín. Ẹ mú sùúrù lòkè ẹ gbà láfíà láàyè. Ẹ má fi gbogbo ọkàn yín sí nǹkan tí ẹ bá ń retí lè ní o. Ẹ má ṣèlérí ohun tẹ́yin náà lè múṣẹ. Kẹ́ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì má kanra mẹ́nikẹ́ni lénìí. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23 léèní kẹ́ rí dájú pé ẹ mú lè rárá yín lọ́kùnkúndùn púpọ̀. Gbogbo ẹ ti ṣòtì ẹ bá ní pátá kẹ́ rí dájú pé àdírẹ́sì ẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ náwó lórí ẹ̀ tí yín díẹ̀ ṣùgbọ́n kẹ́ relax kí ẹ fúnra yín ní àkókò láti fi recover o. Léèní kẹ́ kí ó sara pẹ̀lú ìbínú, ẹ má ṣe bínú, kẹ́ má ṣe bẹ́nikẹ́ni fa wàhálà rárá lónìí. Tí ẹ bá ti yá owó lọ́wọ́ èèyàn tẹ́lẹ̀, ó ṣeéṣe kó ṣe é pé dandan gbọ̀n ẹ máa fẹ́ sanwó náà padà lọ́jọ́ tòní o. Tẹ́ni ẹni fẹ́ dúró tì yín lọ́rùn téyì sì lè fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín. Lénìí kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti olólùfẹ́ yín. Ó ṣeéṣe kí obìnrin tí ẹ̀dì jọ ń ṣiṣẹ́ papọ̀ kí ẹ rí sọ̀pọ́ọ̀tì látọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn ìdí àtẹní àtàwọn nǹkan tó ń wù yín láti ṣe lọ́jọ́ tòní tẹ́ bá ṣe wọ́n ṣeéṣe kí ó bí àṣeyọrí fún yín láàyè iṣẹ́. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú, ẹ wà positive minded kí ẹ sì ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn kára yín yá gágá. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ó ṣe kókó ṣe pàtàkì fún yín kẹ́ mọ́kàn balẹ̀ kẹ́ mú sùúrù lò lórí gbogbo nǹkan nú gbésí ayé yín. Léni ó ṣeéṣe kí nǹkan tó pọ̀ wà lọ́rùn yín tí ẹ fẹ́ mójútó, ẹ sì máa nílò kí ẹ wà extremely careful dáadáa lórí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó dàbí negative energy tó bá rọ̀gbà yín ká lónìí. Ẹ gbọ́dọ̀ mú sùúrù lò tẹ́ bá ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan tẹ́ ń ṣiṣẹ́ lé lórí lónìí. Látàrí pé sùúrù yín ló máa impress àwọn èèyàn tó rọ̀gbà yín ká sì jẹ́ kí ni wọ́n tún dùn sí yín púpọ̀. Lénìí tí ẹ bá ń rìnrìn àjò ẹ kíyèsára pẹ̀lú àwọn kan níyín tówó ṣeéṣe kí ẹ fẹ́ wà kí ẹlẹ́sìn bákan tí yẹn sì lè fẹ́ bí kí nǹkan yín sọnù tàbí kí yẹn já yín lólè ní àyíká alẹ́ yín. Akitiyan tẹ́ ń ṣe láti fi pílíìsì àwọn tó rọ̀gbà yín ká ó ṣeéṣe kí wọ́n má fi bẹ́ẹ̀ mọ́ dáadáa lọ́jọ́ tòní téyì sì lè fẹ́ jẹ́ kí ẹ fẹ́ rí bákan ṣùgbọ́n ẹ má ti kẹ̀ pàṣọ́nà rárá. Tí ẹ bá wá ń plan láti ìrìn àjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́, ìrìn àjò náà máa padà bí oore. Ṣùgbọ́n tẹ́ bá wà lábẹ́ òbí tàbí lábẹ́ ènìyàn kan, ẹ rí dájú pé ẹ ṣàlàyé fún wọn pé ìyá mi bàbá mi mò ń lọ bí báyìí. Ìyẹn máa dènà de nǹkan tó lè fẹ́ bí ẹjọ́ lọ́jọ́ iwájú níta ló sọ fún kó tó lọ. Lénìí kẹ́ má ṣàṣejù lórí okòwò, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì má wà too curious. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ọgbọ́n àtòyé tó lọ́n fún yín ṣe ohunkóhun lénìí. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 fọjọ́ 30 ìṣẹ́jú ní àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ẹ má fi bẹ́ẹ̀ ní interest púpọ̀ nínú kẹ́ ṣàwọn nǹkan mìíràn ju kí ẹ satisfy ara yín kẹ́ ṣe nǹkan tó tẹ́ yín lọ́rùn kẹ́ báwọn èèyàn ṣe kẹ́ dunnú kẹ́ yọ̀ lọ. Ẹ lè má fi bẹ́ẹ̀ ní táìmù rẹpẹtẹ láti mójútó àwọn nǹkan tí ó yẹ kí ẹ mójútó dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n níbi iṣẹ́ kí ẹ rí dájú pé ẹ sa gbogbo pàtàkì ti yín láti má ṣe àṣìṣe, láti má make mistake. Ó ṣeé ṣe kí ẹ ráwọn opportunity tuntun kan tí ó máa fẹ́ bí kí owó wọlé fún yín. Tí ẹ bá notice ẹ̀ lápò ọ̀dọ̀ tí yín ẹ tètè ya grab ẹ o. Ó ṣeé ṣe kó lólùfẹ́ yín kọ́ ní lọ́kàn púpọ̀ lọ́jọ́ tòní. Léèní sí rèé, ẹ máa ní ẹ̀bùn pàtàkì nípa bá ti ń coordinate nǹkan bó ṣe ń gún régé. Léèní kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ má ṣe rìnrìn òru rárá léèní kò dára, kẹ́ má ṣe waṣọ dúdú léèní náà pẹ̀lú, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun léèní dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kẹ́ ẹ bára yín ní ipò kan tí ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí tí yẹn sì máa fẹ́ gbé kíkorò ọkàn wáyé fún yín. Léèní ẹ rí dájú pé ẹ lọ́pọlọ pípé yín láti fi dé pẹ̀lú sìnẹ́rù èkéyìí tó bá wáyé lénìí. Ó ṣeé ṣe kó dàbí ìgbà pé gbogbo èèyàn tó rọ̀gbà yín kápátá ló ń kanra lénìí. Kẹ́ rí dájú pé ẹ jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ mú yín lọ́rùn lọ́jọ́ tòní tàbí kí mọ̀lára yín gbàgbára lọ́wọ́ yín lénìí. Kí ẹ sì mọ̀ dájú pé gbogbo ẹ̀bùgbẹ́ máa sì padà yọrí sí bí ẹ ṣe ń fẹ́ láìpẹ́ láì jìnnà tí gbogbo nǹkan máa die down. Lénìí ní àyè iṣẹ́ ó ṣeéṣe kí ẹ rí gbámú dáadáa, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí, kí ẹ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, kí ẹ sì ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Bẹ́ẹ̀ sì ni ẹ free mind yín, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí lọ, ẹ má finú tọ̀yàn jù, ẹ má gbára léèyàn jù lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ wòye sí àwọn nǹkan tuntun yẹn tún lè ṣe tí á tún mú kí inú ìdùn káyọ̀ yín kún látàrí pé ẹ lè máa fi bọ̀dù bákan láti jọ́ mẹ́ta. Ẹ kíyèsí ara pẹ̀lú ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní. Ẹ má yẹ ẹni tó ṣe é pé ẹ ti yá lówó tẹ́lẹ̀ tó já lásùmọ̀ yín tí ò tí ì san ètò yá tẹ́lẹ̀ padà, ẹ má tún yá wọn lówó rárá lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí òbí yín tàbí àwọn ọ̀rẹ́ yín kí wọ́n ṣe nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún lénìí. Ní àyè iṣẹ́, àwọn ìdí àtẹ̀bá ní tẹ bá fi lọ́lẹ̀ pẹ̀lú ìgboyà àti ara yíyá gágá lénìí yẹn máa bí kí ẹ ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni ríronú jinlẹ̀ ní kíákíá àti yíyanjú ìṣòro ní kíákíá á jẹ́ káwọn èèyàn tún dá yín mọ̀ sí láàyè iṣẹ́ lénìí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín nílẹ̀ kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kára dédé fẹ́ máa kan yín, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ má ṣe jẹ́ kí yẹn gbé yín lọ́wọ́ láti mójútó àwọn kan tó yẹ kẹ́ mójútó lónìí. Ẹ gbájúmọ́ bẹ́ẹ̀ fẹ́ wà adaptable dáadáa lénìí látàrí pé yẹn máa ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ wà lọ́nà tó tọ́, ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọ mọ́ pé bísínẹ́sì tó ti ń di pé ẹjọ́ ti ń pọ̀jù lórí rẹ̀. Bí ènìyàn kan fẹ́ bá yín dúnàdúrà tó ṣe pé ó ti question yín ju bó ṣe yẹ lọ, ẹ má wulẹ̀ fún wọn ní ààyè bẹ́ẹ̀ kó má bàa fa dàrúdàpọ̀ fún yín lọ́jọ́ tòní. Lénìí sí kẹ́ rí dájú pé òye sáwọn kan tẹ bá fẹ́ ṣe tàbí àwọn kan tẹ bá fẹ́ gbé ní ìgbésẹ̀, kí ẹ tó gbé kí ẹ wòye sí dáadáa, kí ẹ ronú jinlẹ̀ sí dáadáa. Ẹ má wà dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pàṣírí mọ́ nípa àwọn nǹkan dáadáa tẹ́ ẹ fẹ́ fúnra yín kó lè já sáyọ̀ kò já síre. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, mọ̀lẹ́bí kan àbí alásùmọ̀ yín kan ó ṣeéṣe kó ṣe nǹkan dámú kí inú yín dùn tá sì jẹ́ kẹ́ wà very proud lénìí. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ láti fi dunnú, láti fi gbafẹ́ dáadáa látàrí pé ènìyàn kan tí ó súnmọ́ yín kan ó ṣeéṣe kí wọ́n rí nǹkan kan gbámú tí yẹn sì máa jẹ́ nǹkan tí ó máa bí ìdùnnú fún yín. Àánú tó máa wà lójú yín lọ́jọ́ tòní tàbí ríràn yàn lọ́wọ́ tí ẹ máa ní ipá láti ṣe lọ́jọ́ tòní á jẹ́ kí gbogbo nǹkan tó dàbí negativity pátákó kú ònúgbésí ayé yín. Ó ṣeéṣe kó lólùfẹ́ yín kó dúró tì yín pẹ́kípẹ́kí dáadáa lọ́jọ́ tòní lórí okòwò. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí iṣẹ́ yín tún ní ìdàgbàsókè dáadáa lénìí.
ẹ̀rọ ayé ńlẹ̀ kẹrí dájú pé ṣe nǹkan yín létòlétò kẹ́sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run ọba olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.